ẹ̀yin olólùfẹ́ mi ayé mà níkà o inú mà jìn o ayé mà burú o àṣé Ìyábọ̀ Òjó mọ̀ nípa ẹ̀ àṣé Ìyábọ̀ Òjó wà ń bẹ̀ àṣé Ìyábọ̀ Òjó òun ni ringleader gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ̀yin olólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ó wà very very important ẹ̀yin olólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ó wà very very important ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV lórí YouTube bákan náà kẹ́ bá mi follow mi lórí Ẹlẹ́yẹlé Global TV lórí Facebook bákan náà. àṣírí Ìyábọ̀ Òjó tó ti tú o ṣé mo sọ fún yín pé lórí ọ̀rọ̀ justice for Mohbad àṣírí máa tú gan àṣírí tó ti tú o a tún ti gbọ́ information lẹ́nu sísítà wa Kẹ́mi Olúnlọ́yọ̀ wọ́n ní Ìyábọ̀ Òjó ó wà ń bẹ̀ níjọ́ tí Mohbad tó fayé sílẹ̀ ẹni olùfẹ́ mi tẹ́ bá dẹ̀ rí níjọ́ tí láti gbàtà tí ń dráàgì ọ̀rọ̀ yìí bọ̀ láti gbàtà tí ń dráàgì ẹ̀ bọ̀ orúkọ Ìyábọ̀ Òjó kò jáde pẹ́rẹ́ nínú àwọn tó wà nínú ilé pẹ̀lú Mohbad níjọ́ tó jáde láyé wọ́n máa kọfà síkírìtì yìí o wọ́n máa bo àṣírí yìí o débi pé orúkọ ò tiẹ̀ jáde àtọ́ ẹ wo gbogbo àwọn tó lọ ń drag Spendi ni o Sam Larry ni o àdúrà ni o gbogbo àwọn tí ò tiẹ̀ sí ń bẹ̀ wọ́n drag wọn wọnú iṣu yìí gbogbo àwọn tí ò sí nínú ilé gbogbo àwọn tí ò bá Mohbad délé ní ọjọ́ yẹn wọ́n drag wọn wọnú iṣu yìí Ọlọ́run ló wá mọ bó ṣe wá kọ́fà tán wá bo Ìyábọ̀ Òjó tán tí ẹ jẹ́ ká mọ̀ pé ó wà nínú síyìn àtọ̀ àṣé Ìyábọ̀ Òjó wà ń bẹ̀ kódà bá a ṣe tún bú Wùnmí pé wọ́n ní nígbà tó bẹ̀rẹ̀ sí ní interrogate ẹ̀ tán béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ kí ló ń ṣe níbo ló wà nígbà tí nọ́ọ̀sì ń gún Mohbad ní abẹ́rẹ́ ó lóun ò sí bẹ̀ pé òun wà nínú kíṣìnì òun ṣe ráìsì tí ó bó àti ẹ̀ tún bú wípé báwo ni ara ọkọ ọmọ ò ṣe ní yàtọ̀ ẹ pé ìyàwó máa lóun wà ní kíṣìnì òun ṣe ráìsì ta ló fẹ́ jẹ ráìsì òun tá a tiẹ̀ ń bú Wùnmí wọ́n ní Ìyábọ̀ Òjó ló ń ṣe indomie ní kíṣìnì lọ́dọ̀ ẹ̀ lára àwọn tó wà nínú ilé ń bẹ̀ tí sista wa Kẹ́mi Olúnlọ́yọ̀ tó ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò wọ́n náà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ nínú àwọn tó wà nílé ẹni wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò different way tí gbogbo wọn dẹ̀ confam pé Ìyábọ̀ Òjó wà nínú ilé ńjọ́ yẹn òun gan ni ringleader ṣẹ́ yìí ó mọ bí ìṣẹ̀lẹ̀ yìí ṣe ṣẹlẹ̀ abájọ tẹ́ ẹ bá wo fídíò tí mo ṣe kọjá fún Ìyábọ̀ Òjó yìí náà lórí bí àṣírí ẹ̀ ṣe tú tó yẹ pé òun ló manage Instagram Wùnmí tó yẹ pé the same application kan náà ni wọ́n jọ ń lò gbogbo àwọn èèyàn náà ń surprise pé kí ló lè mú Wùnmí tó wà boldness báyìí tó ń sọ̀rọ̀ pátápátá báyìí àṣé ìròmí ẹ̀ tó ń jó lórí omi Ìyábọ̀ ló nílùú ẹ̀ tó wà nísàlẹ̀ omi wọ́n ló wà ń bẹ̀ ayé mà níkà o inú mà jìn o èèyàn mà burú o Ìyábọ̀ Òjó rántí wípé iná ló ń jó àwọn ẹbí Mohbad báyìí lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Mohbad iná ń jó wọn iná ló jó wọn iná ńlá ló jó wọn kí ológun ọmọ kan kó kò nínú ilé kan kó mọ̀ pé iná ńlá gidi ni ṣé wọn náà gbàdúrà kí irú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí ẹni Ìyábọ̀ Òjó ṣé o gbàdúrà kí irú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí ẹni rántí pé ìwọ náà ti bímọ and for your information àtúnṣe gbọ́ wípé ọmọ ẹ ṣe mọ̀mí ẹ tán ni pẹ̀lú ará Tanzania tó lọ fẹ́ ọ̀rọ̀ sì ń bọ̀ lórí yẹn but nǹkan tí mò ń jẹ́ kó yé ni pé má jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad kó ṣẹlẹ̀ sí ọmọ ẹ̀ gbogbo nǹkan tó bá mọ̀ lórí ọ̀rọ̀ Mohbad pátá á bẹ́tà kó tètè jáde báyìí kó lọ declare tó bá yẹ pé àwọn èèyàn máa dẹ́ ẹ lẹ́bi jẹ́ kán dẹ́ ẹ lẹ́bi tó ń tètè fẹ́ dẹ́ ẹ báyìí
kó tó get to worse kó tó bọ́ sórí. Má gbàgbé tó bá mọ story Koko Zaria pẹ̀lú bàbá Láwòrí náà, tó bá wo fídíò mi dáadáa, tó bá ń wò mí o, wàá rí i pé bí fídíò 3-4 ni mo ṣe fún Koko Zaria tí mo fi pàrọwà fún pé dùndú ẹ̀ ti ń láta. Zaria ẹni tí mo mọ̀ dáadáa ni tí mo dẹ̀ like ni. Ìgbà tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn, mo jáde, mo bá Zaria sọ̀rọ̀, mo send message sí kó lọ ṣàtúnṣe. Hey, mo lè gòkè, mo lè sọ, mo lágbára, mo lówó, mo mọ̀yàn. Àwọn kan ti lò lánàá, níbo náà wà léni. Àwọn kan ti lu agbára lánàá, àwọn dà léni. Àwọn kan ti ní owó lánàá bí ṣẹ̀kẹ̀rẹ̀, àwọn dà léni. Àwọn kan ti mọ̀yàn, tó ti nípò lánàá, níbo náà wà léni. Zaria lọ ṣàtúnṣe. Mo bẹ́ẹ̀. Zaria ní tí mo mọ̀ dáadáa ni, òun pẹ̀lú Olúọmọ àjọ wà lóṣòdì ni. Mo mọ bọ́n ṣe bẹ̀rẹ̀. Zaria gbogbo àwọn tó yájú sí, ó yájú sáwọn èèyàn gan o, ó tún sọ̀rọ̀ títí, ó tún sọ̀rọ̀ Sọlá Ya Igwe, onólè tọ́mtọ́m. Mo ní pé èèyàn kì í yájú ságbàlagbà, èèyàn kì í yájú sẹ́ni tó jùyàn lọ. Kódà gan kó yẹ pé ẹgbẹ̀rẹ̀ tìlẹ́jọ jẹ́, èèyàn kì í yájú sí, má torí pé bí i olówó àbò mọ̀yàn àbò nífọ̀ lẹ́kùn náà jùlọ, ó fẹ́ máa fi fẹ́rẹ̀ jẹ. Mo máa bá Zaria sọ̀rọ̀. Níbo ló wà lẹ́nu báyìí? Níbo ló wà báyìí sí? Inú mi ò dùn síbi tó wà o. Inú mi ò dùn sí o, but kí irú ẹ̀ má bàa ṣẹlẹ̀ ló jẹ́ kí n bá sọ̀rọ̀ ńgbà yẹn, ló jẹ́ kí n wọ́n ọ̀nà ẹ̀ ńgbà yẹn, but ó kò gbọ́. Àwọn tó ń tì wọ́n dẹ̀ máa ń sọ abánidá ò ní bá ní débẹ̀. Àwọn tó bá ń tì ẹ̀ wọn ò ní bẹ́ẹ̀ débẹ̀ tó bá ṣẹlẹ̀. Irú ẹ̀ mo á ń bá Ìyábọ̀ Òjó sọ báyìí kó tó di pé ó máa dé nǹkan tápá ẹ̀ ò ní ká mọ́. Gbogbo àwọn fáǹsì ẹ̀ tó ń tì ẹ̀ wọn ò ní bẹ́ẹ̀ débẹ̀ o. Ẹ jọ ẹ̀yin fáǹsì ẹ̀ náà ẹ bá sọ tọrọ. Ẹ jẹ́ kó tètè lọ sọ nǹkan, kó tètè lọ declare rẹ̀ nǹkan tó bá mọ̀ lórí ọ̀rọ̀ Mohbad, kó tètè lọ declare rẹ̀ kó tó get to worse. Àwọn èèyàn ò dẹ̀yìn lẹ́yìn ẹ̀ báyìí o, wọ́n ti ń dìgẹ̀ gan báyìí o. Kódà Ìyábọ̀ tó bá húkọ́ lẹ́ni àwọn èèyàn ti mọ̀, bó o bá sín àwọn èèyàn ti rí ẹ. Kò sí nǹkan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí sí, àwọn èèyàn mọ́nítọ̀ ẹ gidi. Ó bẹ́tà kó tètè lọ declare rẹ̀, sọ nǹkan tó bá mọ̀ nípa ọ̀rọ̀ Mohbad. Àwọn tó bá máa bú ẹ jẹ́ kán bú ẹ. Nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad ò ní ṣẹlẹ̀ sọ́mọ ẹ o. Nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad kò ní ṣẹlẹ̀ sọ́mọ ẹ o. Ìyábọ̀ Òjó tó bá wá fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ sọ́mọ ẹ, jáwọ́ kó nu àpọ̀n tí ó yọ o. Back off lẹ́yìn Wùnmí, lọ sọ nǹkan tó mọ̀. Tó bá máa tètè bú ẹ, kán tètè bú ẹ. Lọ sọ nǹkan tó mọ̀. Back off lẹ́yìn Wùnmí. Back off lẹ́yìn Wùnmí. Mo tún sọ. Back off lẹ́yìn Wùnmí. Lọ sọ nǹkan tó o bá mọ̀, lọ declare nǹkan tó o bá mọ̀ lórí ọ̀rọ̀ Mohbad kó tó get worst. Ìyábọ̀, ìmọ̀ràn tí mo ní mo tún fún ẹ yìí o. Bí mo yẹ sọ fún Koko Zaria náà lélẹ́yìí tó kọ̀ tí ò gbọ́. Mo nífẹ̀ẹ́ gan, mo like ẹ gan, mi ò fẹ́ kí nǹkan kan ṣe ẹ́, mi ò fẹ́ kí nǹkan kan ṣe ọmọ ẹ. But ẹni tí ò bá fẹ́ kí nǹkan kan ṣe ọmọ òun kò ní rí iná tó ń jó àwọn kan kó má lè support láti bomi pa iná yẹn. Rádà kó tó máa bu petrol sí pé yá máa jó lọ. Wùnmí tó ń support yìí, ó máa jẹ́ kọ́pọ̀lọpọ̀ èèyàn hate ẹ o. Ó máa jẹ́ kọ́pọ̀lọpọ̀ èèyàn padà lẹ́yìn ẹ o. Kó wá tó di bẹ́ẹ̀ tètè back off. Lọ declare nǹkan tó bá mọ̀. Wọ́n ló wà nínú ilé níjọ́ tí ìṣẹ̀lẹ̀. Wọ́n confirm ẹ o. Sísá wa Kẹ́mi Olúlóyè wọn ò lè parọ́ o. Wọ́n confirm ẹ. Àwọn bíi 4 ni wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Tọ́dẹ̀ confirm pé ó wà ń bẹ̀. Ẹ lọ́ọ́ nífẹ̀ẹ́ mi ẹjọ́, ẹ bá mi share fídíò yìí. Ẹ jẹ́ kó go viral. Ẹ bá mi tag Ìyábọ̀ Òjó. Kẹ́ jẹ́ kó rí. Kẹ́ dẹ̀ subscribe fún mi ní Ẹlẹ́yẹlé Global TV lórí YouTube. Bákan náà kẹ́ follow mi lórí Facebook Ẹlẹ́yẹlé Global TV. Ẹ bá mi share fídíò yẹn jọ. Ìyábọ̀ Òjó back off. Lọ jẹ́wọ́ nǹkan tó mọ̀ lórí ọ̀rọ̀ Mohbad kó tó get to worst. Kó tó di nǹkan tá pé ò ní ká mọ́. Mi ò fẹ́ kọ́ rẹ náà lídì sí ọ̀rọ̀ Koko Zaria. Jọ lọ jáwọ́. Mo nífẹ̀ẹ́ gan. Mo sọ ọmọ Nàìjíríà nífẹ̀ẹ́ gan. Ẹ̀yin tẹ́ ń tì ẹ jọ ẹ jáwọ́ lẹ́yìn ẹ̀. Ẹ ṣẹ́yìn olólùfẹ́ mi. Èmi ni màmá wá, ẹ̀yin ni màmá bá. Lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó, mo tún bọ̀. Ire o.